Africa Content TV. Number one, follow the motto. Japa Japa, ìrántí lọ́ọ̀dá lọ́mọ bísàyà òkèlè olùkúfúsí àìdáàdé àìdè. Ìmọ̀jílẹ̀ ọmọ bísàyà òkèlè. Ìdíje ìmọ̀fẹ́ sásí àìdè. Kásọ̀gbẹ́ tí kò bá wọ̀ lóòkùn àìdè. Ó sì àkísàyà ọ̀pá-ní. Òṣèlú kọ́kọ́ ló ti ń tolú ọmọ àìrí tolú ọmọ àgbáyé ló jẹ́ mùsùlùmí. Alórí mi ló fọ ẹ̀mí ohun àìrí ọkọ̀ àtẹ̀lé ọ̀rọ̀ máa kí sọ̀rọ̀ àìrí. Ilé táyọ̀ ń kọ́ ló máa kí sọ̀yà òkú lè wó ohun sí nínú ayébáyé pé. Ṣé mùsùlùmí tó ṣe pé? Ìbálòun ló kò ní ìdílé fún mi gbogbo ìgbà nígbà àgbà ni mo ti ń rí. Muslim ní kì í ṣàbára mọ́ ọ̀rẹ́ jẹ́. Lẹ́yìn tó fún mi lóbi bọ́sọ̀ tó wọ́n ti wọlé lọ́sẹ̀ ẹ̀sẹ̀ láì ṣe ká ṣọ́ra. Ìbá ní ọ̀gá wa ní ọ̀gá wa ní ọ̀gá mi ní. Àwa fowó ẹ̀ kọ́lé. Ó ṣe wọlé ní mọ́tò mọ́tò àti ìṣe tí ìṣe àlẹ́yìn lágbára ọ̀gá máa bí sáyà ọkùnrin olùkùnrin sí ayélujára. Aláṣọ sọ́ọ̀tù ayọ̀mùgbà ló ń tún fún ní ìgbàgbọ́ fún wa nínú ilé olówó èkó tí mo ṣẹ̀ṣẹ̀ kì í ló rẹ́kọ̀ọ́dù mi obìnrin ń wá ìlúwáìtì ilé ìgbésẹ̀ ṣe jáde sọ́ọ̀tù àmúdá ló ń tún olówó kan bá fi ara kan. Ìgbéyìí pẹ̀lú lórí ìtara wọn. Owó tọ́wọ́ làwọn bá mú ọ̀rọ̀ máa dé. Ìgbéyìí pẹ̀lú lórí ìtara wọn. Owó làwọn bá mú ọ̀rọ̀ máa dé. Ìgbéyìí pẹ̀lú lórí ìtara wọn. Ìgbéyìí pẹ̀lú lórí.